tí Yorùbá bá pèèyàn ní afọ́fúngbẹ́mu, afọ́fúngbẹ́mu, àkànlédè ní, kí ni ìtumọ̀ rẹ̀? Ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí a ti ṣe ní ìpele támọ̀ lórí ètò gbẹ̀duèdè Baba Ayokele yìí dáadáa rí. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ni kì í dá wa lóhùn, àfáwọn yẹn wa kọ̀ọ̀kan ni wọ́n máa ń gbìyànjú àti dá wa lóhùn. Àwa wò wípé a fi ṣàgbéyẹ̀wò àwọn èèyàn bí a ṣe gbọ́ òwe ohun àkànlèdè sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni, ṣùgbọ́n a ti wá rí wípé ọ̀pọ̀lọpọ̀ wọn tí ẹ̀ wá fẹ́ yà síbi àkànlèdè, ṣùgbọ́n àwa ò ní torí ẹ̀ka ní amẹ́nu dúró. Yorùbá ní ẹni tó sòyìnbó nílé àná oní ó túmọ̀ rẹ̀ fún rẹ̀. Ní tá a fi rò pé ká tún yà sí ìpele àkànlèdè tá a ti fi ń ṣèpele támọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lórí ètò yìí nìyẹn, ká mọ́ tó fi túmọ̀ ẹ̀. A jẹ́ pé a ti fi èbó nílé àná ṣáájú, àwa fẹ́ sọ̀túnmọ̀ ẹ̀ fúnra wa ní báyìí. Afọ́fúngbẹ́mu. Èèyàn tínú ẹ̀ bá bu, òun náà tún dàbí àkànlèdè. Èèyàn tí inú ẹ̀ jàn, àkànlèdè náà mọ̀ tún ni. Èèyàn tí kì í sábà rántí nǹkan, tí máa ń ṣe nǹkan tiẹ̀ pẹ̀lú àṣìṣe ní gbogbo ìgbà, tí ó wà á ṣe àṣìṣe ọ̀hún tán, ó wá ẹ̀ṣẹ̀ mọ́ sọ pé ẹ wo ó tiẹ̀ yé mi, ẹ wo mo tiẹ̀ ti gbàgbé, ẹ wo ó tiẹ̀ ti wá sú mi. Irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀, àwọn èèyàn wá rí pé inú rẹ̀ ò là. Inú ẹ̀ ti pò. Àwọn náà ń pè ní afọ́fúngbẹ́mu. Torí pé Yorùbá nígbàgbọ́ wípé bá a ṣe láǹfààní àti lè rorí, ńlá lè ronú. Torí inú àgọ́ ara, òun náà lórí wà. Inú àgọ́ ara, inú ẹ̀jẹ̀ wà. Inú àgọ́ ara, òun lọpọlọ wà. Inú àgọ́ ara, òun nìfún wà. Èyí tó bá ti fọ́nú, gbogbo nǹkan ni ò ní yé sí. Gbogbo nǹkan ni ò ní mọ̀ ṣe, bá kọ́ ní nǹkan ní ìsìn èyí tán fún kò ní mà sílù. Yorùbá bá fẹ́ sọ gbogbo àwọn nǹkan tá a kójọ yìí tán fẹ́ sọ ní ọ̀rọ̀ oró kan ṣókí, wọ́n ní afọ́fúngbẹ́mu mọ̀ ni. Ọmọ fi búùyàn ni. Yálà bóyá óńtọ̀hún ó bínú tàbí kó tiẹ̀ láǹfààní àti jókòó kó ronú ara rẹ̀ nígbà tí wàhálà rẹ̀ bá ti sú àwọn èèyàn náà sọ pé afọ́fúngbẹ́mu ni. Ó túmọ̀ sí pé ẹni tínú rẹ̀ tí ò nírònú dáadáa, tí ìrònú rẹ̀ ò jinlẹ̀ tó, tí kì í pẹ́ gbàgbé nǹkan, àwọn ni Yorùbá máa ń pè ní afọ́fúngbẹ́mu. Baba Ayokele lórúkọ mi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa o. A dúpẹ́ o.